bó ṣe wà ní wa Nàìjíríà mo sọ fún yín o Kòsọ́kọ́ wá ọba Kòsọ́kọ́ sọ̀rọ̀ pé kó stop Kòsọ́kọ́ àtàwọn nobles wọ́n fẹ́ stop Akintoye àti Kòsọ́kọ́ nephew Kòsọ́kọ́ ni Akintoye. Though Akintoye was younger, Kòsọ́kọ́ was younger, but cousins ni. Òun dẹ̀ ní general Tápà kan, òun náà pẹ̀lú Òṣòdì ibi oko ẹ̀ ní Òṣòdì Yemsile ní Òṣòdì gangan wà ní Lagos Island. Olóògbé Láfíà Gẹ́ àwọn ẹ̀ ló kọ́kọ́ lọ school ní Lagos Island. The Nupe people, my tribe. Òṣòdì Tápà ló dá Ẹ̀pẹ́tẹ̀dó yẹn náà ti lọ declare Labiola ti ṣe declaration. That place is synonymous for Ìjàngbara bí something like that. So ìgbà tó lé wọn lọ sí exile 20,000 ní gbogbo population Èkó 6,000 died in a day. Wow. 6,000 pẹ̀lú canon they kill our people òyìnbó nígbà tí wọ́n wá jẹ́ kó win tán ṣé o mọ̀ pé ó lè lóun ọbọ̀ túnlẹ̀ rẹ̀ ṣe òun yọ̀ as soon as tó ti kọ́ńkà Kòsọ́kọ́ tó ti reinstate ti torí Akintoye jẹ kí president tó ti reinstate ti Akintoye sórí oyè báyìí. You know what Oyinbo did? Wọ́n ní káwọn sign treaty. Àkọ́kọ́ abolition of state trade yẹn ó ti gbà. Wọ́n tún padà wá. Wọ́n ní o ní láti fi Lagos sí abẹ́ Queen of England. Wọ́n ṣe gbà tó sign treaty yẹn báyìí. From there, wọ́n kọ́ bẹ̀rẹ̀ movement to Benin, to Ọ̀yọ́, to every part of Nigeria. The last place they got, was Sokoto. Sokoto already. Gbogbo àwa Tápà nǹkan dé Kánò. Dé Jẹ̀bà, dé Láfíà Ìjì, dé Ìlọrin, àti already wà ní under colony ti Sokoto already through Islam. So òun ò fẹ́ give in. Òun tó ti ń ṣọ̀gá ìbò wá fẹ́ ṣọ̀gá was the last place. Ọba Àtàírù lórúkọ ọba yẹn. 400 soldiers with Maxim gun. Tamanke ni machine gun. Maxim. Wọ́n máa ṣe báyìí wọ́n máa ń wà ní 400 people. Lugadi ṣẹ̀ṣẹ̀ ṣe tán Bangladesh àbí Pakistan ni wèrè ti ṣe tán. He was a villain. Even in the history of Nigeria, those people, they are asking us to be celebrating these bad people. Ó ti pààyàn pa sí ọ̀dọ̀ àwọn India, Bangladesh ń bẹ o. Àwọn amúwá sọ́dọ̀. Ọmọ bí kò padà sí Britain pé ta ni ọba wa dí pẹ̀lú wọn bẹ̀ o. Wọ́n wá rán wa síbí. Olúwa ń gbalẹ̀, wọ́n gbalẹ̀ dé ọ̀dọ̀ ọba yẹn fẹ́ give in. 12,000 cavalry, horse rider, 400 people ló pa gbogbo wọn. 12,000 to 400. Imagine. So mo sọ pé kí ló ṣe narration àyè gunpowder ni o wọ́n máa ṣe báyìí ta àwọn ìwà náà ti ní bọ́ǹsì báyìí ṣé báwọn náà tààbọ̀ fún àwọn advance lọ wọ́n tún bọ́ ṣe àwọn young Africans and young people máa ń believe pé òyìnbó fún wa lọ́làjú àdébì fún aláwọ̀ wa ní pèsè wa gọ́gọ́ káfílájú ọ̀làjú wa máa crazy gan torí òyìnbó were jealous when they got to Benin Empire wọ́n ti dé ọ̀làjú tí wá sáré ju tí wọ́n lọ wọ́n wá kọ́kọ́ pa gbogbo tiwa rẹ̀ àwa ń lọ ní pèsè tàfi ń tẹ̀lé wọn. Do you know what Nigeria was called? Company kan ní gbogbo Nigeria Royal Niger chemical company ní gbogbo nǹkan tó ń jẹ́ Nigeria. They did not work on Nigeria to develop Nigeria. Gbogbo rail track tó wà Nigeria ẹ máa rí pé lọ sí port gbogbo ẹ máa lọ sí port wọ́n fi ń cast goods to away ni. So wọ́n á mú ọba Àtàírù yẹn ọba Sokoto yẹn onìkan ló go down last wọ́n á gbé lọ sí Caribbean island kó lọ kú wọ́n ṣe gba ilé wa lọ́wọ́ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sọ àwọn òfin tí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣe ìyẹn tàbí débi táwa yìí tẹ́ bá sọ rò pa ní ìlàjú tó yìnbó bá wa kí ló ṣẹlẹ̀ ní Benin ọ̀làjú Benin sì wà gbogbo ilé ayé dì sí ẹ máa rí bronze Benin káàkiri ilé ayé wọ́n ti jí kó yes we had imagine Benin ní street light Benin ní 14 feet of road before òyìnbó tá a ti mọ̀ wọ́n rí so tá a ní fíìmù tábà tí wọ́n fẹ́ ṣe fíìmù a máa ń rò pé ìgbà tí àwọn bàbá ìgbà tèmi tá a máa kọ́kọ́ ṣe culture nígbà tèmi ṣe kéré nínú industry a máa ṣe culture tí yẹn máa wọ bàtà tó máa wà ìdílé no wọ́n máa sọ pé máa lo gold èmi ò láìkó mi gold tá à ń lò ṣe ìdúwé tó ṣe twist ẹ̀ because ó jọ modern jù but kò lè sí gold mi kankan ju ọ̀dọ̀ wa àtọ̀dọ̀ àwọn chinko lọ àtọ̀dọ̀ àwọn India nílé ayé Mansa Musa the world tó ní record ẹ̀ tó lówó jù láyé tẹ́lẹ̀ kankan tí he was a black man he crashed the economy of Egypt by just traveling to Mecca. He was given the peasants, everybody gold, and the gold was too much. And superpower làwọn Egypt economy, ó dẹ̀ crash economy wọn because gold because jagwe in titi. Wọ́n estimate owó rẹ̀ sí over $400 trillion. Wow. Mansa Musa, wọ́n fẹ́ ṣe fíìmù ẹ̀kọ́ gba tí òyìnbó dé onípe. I hear you people don't baff at you. What? Àwọn náà dàbí ará oko lójú àwọn tẹ́lẹ̀ ìgbà tí àwọn ṣe irrigation system
àwọn òyìnbó sì máa ń yàgbẹ́ sínú omi wọn. Do you know ó wà ní era kan ní gbogbo ilẹ̀ Europe pé àwọn nobles àtàwọn ọba àwọn obìnrin wọn irun wọn máa ní lice iná. Ó wà ní era kan pé yín wọn gbọ́dọ̀ jóná tọrọ bìlì pé bẹ́yìn bá ṣe jóná sí òun ni o ṣe rówó ra ṣúgà sí essential commodities dẹ̀ ní ṣúgà gbà ẹ̀. Until we begin to tell this story to our children that they are not inferior to anybody. Me as an African man, I'm not inferior to anybody. The best of mankind ni mi. Our Africa, we are Africa. Ẹ rí pé lágbàáyé nìsí. Ẹ lọ sí Silicon Valley. Àwọn ọmọ Africa náà ń dún bẹ́ẹ̀. Then gbogbo àwọn kẹ́kọ̀ọ́ ṣe àṣírí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tún sí street light all those things. Africa ló invent yẹ o. Yìí obìnrin ní Spain láti bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní latrine bí wọ́n ṣe kọ́ tọ́ílẹ̀tì. Àwọn Muslims kan ló kọ́ wọn. Tó bá wọnú ìta àwọn Muslims African Muslims tó pọ̀ jù nù wọn. Àwọn Moors, the Moors, the Africans. Oyibo will just do everything to silence you people that we are not. No. Ẹ̀mí ó ṣòfò gan lọ́jọ́ Kérésìmesì àníṣe á pa àwọn èèyàn lọ yàǹtì rẹ̀rẹ̀ lọ́jọ́ Kérésìmesì ta ló sọ eléyìí àwọn agbésùmọ̀mí àwọn Boko Haram àwọn ajínigbé àwọn ni wọ́n mọ̀ ti fi ọ̀rọ̀ náà léde nínú fọ́nrán kan tó gba gbogbo ayélujára tó gbà kan wọ́n ti sọ wípé ọjọ́ Kérésìmesì báyìí ẹ̀mí ó ṣòfò kọ́lọ́hún ọbẹ̀ Elédùà kó mọ̀ fún wọn ṣe o kódà àwọn ẹgbẹ́ kan ni wọ́n ti pariwo síta o wọ́n ní ẹ̀mí ó ṣòfò gidi o ní ọjọ́ Kérésìmesì wọ́n ní ọ̀rọ̀ yìí ni àwọn Boko Haram àwọn agbésùmọ̀mí ó ní wọ́n sọ o kódà olórí ẹgbẹ́ yìí ìyún Jude Sọ́ọ̀lù ẹni ó sọ̀rọ̀ níbi ìpàdé kan tí wọ́n ṣe o pẹ̀lú àwọn International Committee on Nigeria and African Jewish Alliance tí wọ́n ṣe ní ọjọ́rú ìyún ọjọ́ Wednesday ní Washington DC United States ni olórí ẹgbẹ́ ọ̀hún ìyún olórí ìpàdé ló ti sọ̀rọ̀ ọ̀hún o ìyún Frank Wolf ó ní ẹ wò ó kí nìkan tá a fẹ́ ṣe sí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí ọ̀rọ̀ àwọn Boko Haram tí wọ́n ti fi léde báyìí o wípé ọjọ́ Kérésìmesì wípé ẹ̀mí ó ṣòfò wípé kódà àwọn ti ṣetán báyìí láti pa àwọn èèyàn tẹ́ sì mọ̀ wípé ọjọ́ Kérésì ọjọ́ àjọyọ̀ ni ẹ sì mọ̀ wípé àwọn èèyàn bọ́ tajà ntúrẹ́rẹ́ láti rí wípé àwọn lọ sí ilé ìjọsìn àti láti lọ sí ibi táwọn ó ti ṣe ọdún Kérésìmesì wọ́n ní irú ọ̀rọ̀ yìí gan kò tiẹ̀ yẹ kó fi léde rárá nítorí wípé ọ̀rọ̀ yìí yóò máa dá ẹ̀rù bá àwọn èèyàn ni àwọn èèyàn wà joyè ojúlala kan fi sórí wọn ní lè fọkàn balẹ̀ báyìí kí wọ́n fi ṣe ọdún Kérésìmesì kódà àwọn tí ń bẹ nínú ìpàdé yìí tí wọ́n ń ṣe yìí wọ́n pọ̀ gidi gan àwọn bíi Rilimo àti Chris Smith ń bẹ ń bẹ Senator James Lockman àti àwọn US gbogbo wọn pátápátá báyìí àti àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n wà ń bẹ àtàwọn ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà kọ̀ọ̀kan àwọn náà wà bí ìpàdé yìí láti sọ̀rọ̀ wípé ẹgbọ́n náà kí ni nǹkan tá a fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn Boko Haram àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ń gbìmọ̀ wípé ọjọ́ Kérésìmesì báyìí àwọn ò dáná bọn àwọn ò dábò àwọn èèyàn ni wípé àwọn èèyàn wọn ò ní fọkànbalẹ̀ sọdún ẹgbọ́ kí ló dé kọ́lọ́wọ́n ọbẹ̀ Elédùà kó mọ̀ fún wọn ṣe gbogbo etí tí sì ń gbọ́ mi pátápátá ayọ̀ àti ìdùnnú báyìí lẹ́ẹ̀fi ṣọdún o ẹ wo wọ́n tún ti sọ ọ̀rọ̀ o wọ́n ní ẹ wò kí n ta fẹ́ ṣe báyìí o wípé àwọn agbésùmọ̀mí yìí àwọn kan mọ̀ tún kó ìbọn wọlé fún wọn tí wọ́n fẹ́ lò lọ́jọ́ Kérésì yìí wọ́n ní wọ́n tún lòdù ìbọn lóríṣiríṣi ní kọ́lọ́hún ó ṣàánú wọ́n wá kígbe wípé jọ ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ààrẹ Amẹ́ríkà iyún Donald Trump ẹ bá wa wá nǹkan ṣe sí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú nítorí àfẹ́ ikú àwọn èèyàn lọ́jọ́ Kérésìmesì lórílẹ̀-èdè Nàìjíríà ẹ gbà wá wọ́n ti fi léde báyìí o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn làwọn yóò rán lọ sọ́run alákejì wípé kódà kàkà káwọn kan jẹ jọ̀lọ́ fúráìsì lọ́jọ́ Kérésìmesì wọ́n lè kúrú báyìí làwọn ò gbé fún wọn o tí wọ́n sì lọ mọ omi sí lọ́rùn kọ́lọ́mọ́jà ó ṣẹlẹ̀ kọ́lọ́mọ́jà bá wọn jẹ́ pín bẹ́ẹ̀ àti pé kò tiẹ̀ mọ́ ṣẹlẹ̀ rárá lórílẹ̀‐èdè Nàìjíríà kí gbogbo wa ká fi ìdùnnú àti ayọ̀ ká fi ṣe ọdún Kérésìmesì kódà àwọn ìgbìmọ̀ aṣòfin yìí wọ́n sọ ọ̀rọ̀ gidi o wọ́n sọ wìrìwìrì ọ̀rọ̀ kódà wọ́n ní Bill Clinton látìgbà tó ti jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó ti jẹ́ ààrẹ Amẹ́ríkà ńgbà náà
ni ọ̀rọ̀ yìí ti ń jà rìnrìn ní Bíríkìtì náà ti ń wá tí ó ṣe sí ọ̀rọ̀ yìí kó tó wá di wípé àwọn pípù yìí ìyún àwọn èèyàn yìí wọ́n wá di gbajúgbajà ajínigbé gbajúgbajà apààyàn tí wọ́n wá ń terrorize orílẹ̀-èdè Nàìjíríà lọ́tún lọ́sì tí wọ́n ń pa kúkúrú tí wọ́n ń pa gíga àwọn ará bíi ti wá ṣe ìpàdé o wọ́n ní ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin senior officer of the Department of State Services tẹ́ wà l'Àbújá ẹ mọ́ sùn o ẹ dìde kẹ́ ẹ lè ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe o nítorí pé gbogbo pátápátá láti gbọ́ sí ọ̀rọ̀ ìgbìmọ̀ tí wọ́n ṣe yìí o wípé àwọn fẹ́ tàjẹ̀ lẹ̀ lọ́jọ́ Kérésìmesì ìyún àwọn agbébọn àwọn Boko Haram àwọn báńdíìtì wọ́n ní ẹ dákun ẹjọ́ ẹ dìde kẹ́ ẹ bá wa wá nǹkan ṣe sí i wọ́n ní kò sẹ́ni tí ò tí ì mọ̀ ń pa ọ̀rọ̀ yìí wọ́n sì ní kódà àwọn kan tiẹ̀ ti dìde wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí o bí irú ẹ̀ ò ṣe ní ṣẹlẹ̀ wọ́n ní àwọn operative of the secret services àwọn náà ti ń wá nǹkan ṣe sí o wọ́n láwọn DSS gbogbo wọn pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáláyé ni wọ́n ti dìde sọ̀rọ̀ yìí wípé láyé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ o wípé tọ́lọ̀ tiẹ̀ ti tú yín láṣìírí báyìí irú ẹ̀ kò ní ṣẹlẹ̀ o wọ́n ní iṣẹ́ ìgbàgbé ńgbà kan tírú nǹkan báyìí ṣẹlẹ̀ ní Kaduna ní nǹkan bí ọdún méjì sẹ́yìn ó ní àwọn báńdíìtì àwọn Boko Haram gbogbo àwọn jínigbé yìí wọ́n ní wọ́n láwọn fẹ́ ṣerú nǹkan báyìí náà ní Kaduna wípé wọ́n fẹ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ pé bóyá ọdún kan ni wọ́n tẹ̀ ń ṣe ń gbà náà tí wọ́n sì mọ̀ pé àwọn èrò pọ̀ àwọn èèyàn fọkànbalẹ̀ mọ́ ṣọdún wọn ò ní ronú nǹkan kan pé bẹ́ẹ̀ báyìí ni wọ́n ti fẹ́ wọlé sí wọn lára wọ́n ní ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ àwọn DSS tí wọ́n dìde o tí wọ́n jẹ́ kírú nǹkan báyìí kó ṣẹlẹ̀ wò wọ́n wá ní pé gbogbo àwọn intelligence kìíní pátápátá gbogbo àwọn US NGO wọ́n ní pátápátá báyìí ni wọ́n ti dìde o pé gbogbo àwọn ìgbèríko tí wọ́n mọ̀ wípé àwọn ará bí irú àwọn middle belt tí wọ́n mọ̀ wípé àwọn ará bíbà yìí wọ́n máa ń ṣọṣẹ́ lọ́dọ̀ wọn wọ́n máa ń jí wọn gbé wọ́n máa ń pa wọ́n pakúpa wọ́n ní ẹ dákun o ẹ wá nǹkan ṣe sí ọ̀dọ̀ wọn o bóyá kẹ́ kó àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà kó lọ yí wọn ká torí kó ní kálukú lè fi ọkàn balẹ̀ báyìí kó lè fi ṣe ọdún láyọ̀ àtàlàáfíà o wọ́n dẹ̀ ní wípé wo ká lọ fọkàn balẹ̀ wípé kò ní sí nǹkan kan o wọ́n tún sọ̀rọ̀ kan náà wọ́n ní Riyom àti Box nígbà tí wọ́n wà ní Plateau State nígbà náà wọ́n ní irú nǹkan báyìí náà wọ́n tún gbìmọ̀ pé àwọn báńtìtì yìí náà wọ́n fẹ́ dìde wọ́n fẹ́ ṣe nǹkan wọ́n fẹ́ pàwọ̀ èèyàn wọ́n ní ṣùgbọ́n àwọn kan tún dìde wọ́n ní irú eléyìí ní ká dìde sí o wọ́n ní October ìyún oṣù kẹwàá wọ́n ní àwọn báńdíìtì wọ́n ní wọ́n tún lọ ṣọṣẹ́ ní Quick Community ní Riyom tí wọ́n sì pa àwọn bíi 6 wọ́n ní wọ́n pa wọ́n yànmọ̀yànmọ́ wọ́n pa wọ́n lẹ̀ tẹ́jẹ̀ bò wọ́n báyìí kọ́lọ́hún ó ṣàánú o wọ́n ní irú kan báyìí náà ó tún ṣẹlẹ̀ o ní abúlé kan tí wọ́n pè ní Jẹ̀bù wọ́n ní ibẹ̀ gan irú kan báyìí ti ṣẹlẹ̀ wọ́n ní kódà wọ́n pa àwọn èèyàn lọ lóríṣiríṣi ni wọ́n pa àwọn aráàlú wọ́n pa ọmọdé wọ́n pa àgbà wọ́n ní wọ́n sì pa wọ́n bá wọn kódà wọ́n ní ìpàdé yìí ó ní wọ́n ń ṣe o wípé kí àwọn tó ń gbìmọ̀ yìí wípé lọ́jọ́ Kérésìmesì àwọn fẹ́ pa àwọn èèyàn àwọn fẹ́ ṣe kinní kan wípé kó tètè dìde o kó tètè dìde gidigidi sí ọ̀rọ̀ yìí wọ́n tún wá mẹ́nu bà ọ̀rọ̀ àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n tún pa ní júùnù 1 láwọn ìgbèríko kọ̀ọ̀kan Edukwu Ampabi àti ọ̀pọ̀ àtọ́ ti pa àwọn èèyàn lọ jáǹtù rẹ̀rẹ̀ nígbà náà wọ́n ní àwọn Kìrìsìtẹ́nì sì ni wọ́n ń pa jù kódà wọ́n tún sọ wípé ẹ sì mọ̀ wípé àwọn Kìrìsìtẹ́nì gan ni wọ́n ń ṣe ọdún Kérésìmesì o àwọn Kìrìsìtẹ́nì ló pọ̀ nínú àwọn tí ń ṣe ọdún Kérésìmesì wọ́n ní ẹ dìde o irú nǹkan báyìí ò tún gbọdọ̀ ṣẹlẹ̀ o wọ́n ti ń gbìmọ̀ báyìí wípé ọjọ́ Kérésìmesì àwọn ó tàjẹ̀ lẹ̀ páwọn ó pa àwọn èèyàn lọ yáǹtù rẹ̀rẹ̀ wípé káwọn ìjọba wọ́n tètè dìde o wípé oríṣiríṣi ajínigbé pé ṣé ẹ gbàgbé ti pàìtọ̀ tí wọ́n jí gbé tí wọ́n sì pa wọ́n ní wọ́n pa pàìtọ̀ wọ́n pa wọ́n ṣàánú àwọn mọ̀lẹ́bí rẹ̀ rárá wọ́n pa yànnàyànnà wọ́n ní ẹ̀wọ̀ ẹ̀yin ìjọba ẹ dìde o kírú eléyìí kó mọ̀ bá a ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn ìjọba báyìí wọ́n sì ti fi ọwọ́ sọ̀yà o wọ́n ti fọwọ́ sọ̀yà wípé àwọn ò rí wípé gbogbo àwọn agbófinró àwọn ọmọ ológun pátápátá ni wọ́n jí gbogbo àwọn agbègbè ká ní ọjọ́ Kérésì o
láti rí wípé irú nǹkan báyìí kò ṣẹlẹ̀. ẹ̀yin èèyàn ẹ dáàbò ẹ máa bá mi fi èròǹgbà yín hàn lábala àríwísí. mo gbàdúrà wípé àní ṣìrìn o ọjọ́ kérésì àní ṣe nínú ìbànújẹ́ o kò ní kàn wá kò ní kẹni tá a mọ̀ ayọ̀ báyìí láti fi ṣọdún. ẹ dáàbò ẹ máa bá mi fi èròǹgbà yín ẹ máa bá mi fi hàn ní abala àríwísí kẹ́sì rí pé ń pín fọ́nrán yìí ẹ̀ ń pín káàkiri kó débi tó yẹ kó dé ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n wọn láwọn ó tàjẹ̀ ẹ̀lẹ́ lọ́jọ́ kérésì ṣùgbọ́n àwọn ìjọba ti dìde o kì í wá ṣe àwọn ìjọba wa nìkan àwọn ìjọba Amẹ́ríkà àwọn ti Donald Trump àwọn náà ti dìde o wípé àwọn ò ní jẹ́ kírú eléyìí ṣẹlẹ̀ nítorí ọdún kérésì àwọn kìrìsìtẹ́nì ní mọ̀ ń ṣe o àwọn kìrìsìtẹ́nì ní í ṣe o àwọn kìrìsìtẹ́nì yìí sì ni wọ́n fẹ́ dojú kọ wọ́n ti ní àwọn ó dìde báyìí ní tí wọ́n sọ nínú ìpàdé náà ni. ẹ̀yin èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ ìlérí tá a ṣe fún yín lórí ìkànnì yìí wípé a ní jẹ́ kí etí yín kó mọ̀ di tí bó bá ṣe ń lọ káàkiri àwọn èèyàn tó sọ̀rọ̀ ní ìpàdé yìí wọ́n pọ̀ gidi gan àwọn òyìnbó wọ́n pọ̀ gidi gan o ṣùgbọ́n bó bá tún ṣe ń lọ àbọ̀ ìpàdé ọ̀hún ibi tí wọ́n bá yanjú ẹ̀ sí àtúmọ̀ mú wá sí etí ìgbọ̀yín lórí ìkànnì àdàbà tẹlifíṣọ̀n fún ìwọ tó bá ń pàdé ìkànnì fún ìgbà àkọ́kọ́ ó yá tẹ follow button kó o sì mọ fi èròǹgbà rẹ hàn ní abala àríwísí àdàbà tẹlifíṣọ̀n náà ni ẹ má gbé kúrò ńbẹ̀.